ìjẹkújẹ ó ti bà yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ń pariwo Islamic nation làwọn fẹ́ Islamic nation làwọn fẹ́ bàbá mufti ìlú Ìwó tó lòun fẹ́ Islamic nation ó sì ń pera rẹ̀ ní mufti ilẹ̀ Yorùbá àwọn tí wọ́n ní Islamic nation wọ́n ti yan mufti ilẹ̀ Yorùbá bí fún ọ ẹjọ́ lọ máa fà á ẹjọ́ lọ máa fà á I'm less concerned ní oyè wo mo fẹ́ jẹ́ in tí a ń sọ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ ká fi kọ́ ẹ̀tọ́ wa lọ́rùn ọ̀tọ̀ ni ẹ̀tọ́ wa ọ̀tọ̀ lẹ̀sìn máa sin Ọlọ́run mo ti sin Ọlọ́run mi lénìí nígbà tí ilẹ̀ mọ́ lásùn bá mo sin Ọlọ́run mi nígbà tó di àlásàrè mo sin Ọlọ́run bá mi ẹnìkan kò lè ìwọ kọ́ ló jù yọ lọ wọ́n ti fi Ọlọ́run mọ̀ wá wọ́n ti jẹ́ ká mọ̀ Ọlọ́run ìdí ń jẹ́ ẹ̀sìn láàrin ẹ̀dá àti ẹlẹ́dàá rẹ̀ ló wà. When we talk of your right a ní kí ni reason tí wọ́n máa fi ẹ̀sìn kọ̀ yẹ́dà wa ká fi ẹ̀sìn dè èèyàn wọ́n béèrè ẹ̀tọ́ rẹ̀ ẹrú ni ọ́ o àwọn kan wá ń dìná ìran wọn wọ́n wá ń pera wọn ní mufti ilẹ̀ Yorùbá lénìí ṣùgbọ́n nígbà náà níjọ́ òní ìtàn fẹ́ ṣàbòsí wọ́n láwọn ìsọmọ Yorùbá o àwọn ìṣẹ̀ran Yorùbá Fúlàní làwọn wọ́n dẹ̀ yanra wọ́n dẹ̀ pera wọn ní mufti ilẹ̀ Yorùbá kódà àbòsí lélẹ́yìí nígbà tí a ń béèrè ẹ̀tọ́ tó bá ti ẹ̀wà jẹ́ pé ọ̀nà tá ń gbà béèrè ọ̀nà yẹn ọ̀ráìtì tó kò sí tó ní kẹ́ gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn tó ti fẹ́ ìlọsíwájú dáadáa fún ìlú àti mẹ̀kúnnù ẹ̀yin ọmọ yìí ní tẹ́ ń béèrè bẹ́ẹ̀ ṣe ń béèrè kọ̀tọ̀ báyìí ẹ̀rìn báyìí ó dáa ju kéèyàn ó dínà ìran rẹ̀ lọ. Ànábì Muhammad náà ìran díẹ̀ ní àwọn lárúbáwá Yorùbá dájú ìran lárúbáwá lọ Yorùbá dájú ìran lárúbáwá lọ mọ́sọ́ Yorùbá dájú ìran lárúbáwá lọ ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ wa tí wọ́n ń lọ sílẹ̀ Saudi tí wọ́n ń lọ sí Ṣàgálà ẹ béèrè lọ́wọ́ wọn wọ́n fún ní èrò tójú wọn rí lọ́hùn ṣé àwọn àgàtú àwọn oníṣẹ́ ọdún sékè wọn kí wálẹ̀ Yorùbá ni wọ adúrú ìran tí ń gbélẹ̀ Yorùbá ni èèyàn mélòó ni ìran Yorùbá fara nínú wọn a tún máa ń fún wọn lódìdí ilé kan máa gbébẹ̀ lọ́fẹ̀ẹ́ wẹ̀ẹ́ sáà máa tún léṣe dí ọlá ọ̀sẹ̀ yìí ẹ̀yin ẹbí lọ́wọ́ àwọn ọmọ wa tí wọ́n ń lọ sílẹ̀ Saudi tí wọ́n lọ ń ṣiṣẹ́ bẹ̀ àwọn ìran lárúbáwá wọ́n sì gbà pé àwa dúdú o ẹrú la jẹ́ fún àwọn ìdí nìyẹn tí wọ́n fi máa ń bá àwọn obìnrin wa tí wọ́n fi máa ń bá wọn sùn lágídí wọ́n máa ń rèpù wọn lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin tí lọ Saudi lọ ṣiṣẹ́ bẹ̀ lárúbáwá ń bá wọn sùn o àbẹ́ntí ọ̀bá fẹ́ jẹ́wọ́ nù wọn lóko àwọn kọ̀ọ̀kan ni wọ́n ń rí lọ́kì nínú wọn tí wọ́n ń bèèyàn rẹ̀ pàdé nù wọn tí ọlọ́pàá bá tó wá mú wọn tí wọ́n bá kó ọ̀rọ̀ yẹn dé police station wọ́n á sọ fún ọlọ́pàá pé ẹrú àwọn ni nínú sẹ̀ríà Islam síré nínú sẹ̀ríà Islam fààyè gba olówó ẹrú láti bá sùn láti fẹ́ sẹ̀ríà Islam fààyè gba kólówó ẹrú tó bá ti jẹ́ pé wọ́n ló ní ẹrú òfin kankan ò mọ lórí ẹrú rẹ̀ bó bá wù ọ́ o lè ní kẹrú rẹ̀ pé àyà ni kó fi sùn
tó bá wù ọ́ o lè ní ẹrú rẹ pé ẹ̀yìn ni kó fi sùn, tó bá wù ọ́ o lè ní kó má sùn tí ilé ó fi sú, o lè ní kó má sùn látọ̀hún tí ilé ó fi mọ́, gẹ́gẹ́ bí àwọn lọ́lọ́wọ́ bí wọ́n ṣe ń tìrìtì àwọn ọmọ wa nílùú Saudi nìyẹn. Ẹ bèèrè lọ́wọ́ wọn náà lọ́jọ́ ń sọ pé Yorùbá dáa ju ìran Lárúbáwá lọ. Nínú ẹ̀mí àwọn ìran Lárúbáwá, nínú ẹ̀mí wọn lẹ́nìí tílẹ̀ mẹ́yìn o, wọ́n sì tún nígbàgbọ́ pé àwa dúdú o ẹrú la jẹ́ fún àwọn. So tọ́ tí àwọn ọmọ wọn bá ti lọ ọbẹ̀ lọ ṣiṣẹ́, wọ́n bìlí pé àwọn lè ṣe wọ́n anyhow. Wọ́n bìlí pé àwọn lè ṣe wọ́n anyhow. Kí ni reason fún ọmọ wa tó lọ ṣiṣẹ́ ní ìlú Saudi tí Lárúbáwá rèpù ẹ̀ tọ́dẹ̀ kó ọ̀rọ̀ dé police station, tọ́dẹ̀ sọ fún ọ níbẹ̀ pé wọ́n rèpù o? Gbogbo wa lámú ìdájọ́ tí ń bẹ fún rẹ́pì ní Nàìjíríà o. Káwá wo ẹni tó rèpù èèyàn nílùú ìlú tó ti ń lo ṣẹ̀ríà, tó bá ti jẹ́ pé dúdú ni Lárúbáwá rèpù, wọn ní ṣe nǹkan kan fún Lárúbáwá yẹn o. Ìtí wọ́n á sọ ni pé ẹrú rẹ̀ ni, wọ́n á dálẹ̀ ni. Wọ́n á ní ẹrú rẹ̀ ni. Ìtí Lárúbáwá yẹn máa sọ tó bá ti dé police station. Tí àwọn Lárúbáwá tí wọ́n bá ti rèpù àwọn ọmọ wa tí wọ́n jẹ́ dúdú, tí wọ́n bá ti dé police station, èyí tí wọ́n máa ń sọ ni pé ẹrú mi ni, she's my slave and I can use her anyhow because she's my slave. Lójú ìran Lárúbáwá, àwa dúdú àkú onípò ẹrú o, àkú onípò ẹrú o. Tí ó bá jẹ́ pé Ọlọ́run gbé ànábì Muhammad dé láàrin wọn sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam, ọlá ànábì ó ní respect tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran Lárúbáwá ń jẹ. Ìwà tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì tó jẹ́ ìran Lárúbáwá ó burú ju ìwà kòkí lọ, ó burú ju ìwà kèfèrí lọ. Kódà ẹlòmíì ó ṣe kúfúrù ju kẹ́mí lọ nínú wọn. Kàkà kí Lárúbáwá, kàkà tí ó bá fi ṣẹ̀wọ̀n nítorí ìran dúdú, ọmọ tó jẹ́ dúdú ni ó yà lọ ẹ̀wọ̀n, ìbá jàre jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ti Lárúbáwá mọ́lé fún àwọn ọmọ wa tó jẹ́ dúdú. Nílẹ̀ Lárúbáwá, Lárúbáwá ò ní ti Lárúbáwá ẹgbẹ́ rẹ̀ mọ́lé torí pé ó wà tí ọ̀dá fún ìran dúdú láíláí. Lárúbáwá ò ní ti Lárúbáwá ẹgbẹ́ rẹ̀ mọ́lé torí pé ó ṣe tí ọ̀dá fún dúdú kó yóò rèpù ní o. Kódà kí Lárúbáwá ó pa dúdú, tó bá pa wọn ní tì mọ́lé, wọ́n máa bá ṣe escape ẹ̀. Wọ́n á wá nǹkankan míì, wọ́n á wá ẹ̀sùn míì kà sí ọmọ dúdú yẹn lẹ́sẹ̀ ni pé ọjàlè ló jẹ́ káwọn pa, ó ṣe nǹkankan ló jẹ́ káwọn pa. Wọ́n ní ti Lárúbáwá mọ́lé fún ènìyàn dúdú láíláí. Ẹ wá sọ fún mi, tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ní ìran kan, Yorùbá pa ìran kan, wàláhì òfin wa àwa Yorùbá á rí pa lò pé ọmọ Yorùbá yẹn ó ṣẹ̀wọ̀n torí ẹ̀ ń tọ́pa. Gbogbo wa la gbọ́, tẹ́ ẹ bá lọ Amẹ́ríkà ó ní yọdún tẹ́ lò ń bẹ̀,
wọ́n máa fún níwèé ìgbélú tẹ́ di ọmọ ìlú wọn. Tẹ́ ẹ bá lọ London ó ní iye ọdún tẹ́ ẹ máa lò táwọn ará London máa sọ ìdọ́mọ ìlú. Tẹ́ ẹ bá lọ Canada ó ní iye ọdún tẹ́ ẹ máa lò táwọn ará Canada máa sọ ìdọ́mọ ìlú. Ẹ bi mí léèrè nílẹ̀ Lárúbáwá ẹ bá lo gbogbo ìgbésí ayé níbẹ̀ wọn à lè sọ ìdọ́mọ ìlú wọn láéláé. Lárúbáwá ò ní sọ ìdí ọmọ ìlú wọn láéláé. Kò sí iye ọdún tẹ́ ẹ lè lò nílẹ̀ Lárúbáwá. Lárúbáwá ò ní sọ ìdí ọmọ ìlú wọn lè fún níwèé ìgbélú wọn láéláé pé you are now a citizen of our country. Ìran Lárúbáwá ò ní fún yín láéláé káwọn sọ ìdí ọmọ ìlú wọn torí pé kódà kẹ́ lò 100 years nílẹ̀ Lárúbáwá ìsọmọ ìlú Lárúbáwá ìsọmọ wọn. Lárúbáwá ò sì ní gbà kẹ́ fẹ́ ọmọ wọn. Ẹ sọ ìran dúdú tó fẹ́ Lárúbáwá ẹ sọ. Lárúbáwá ò ní gbà kí èèyàn dúdú kó fẹ́ ọmọ wọn láéláé. Wa alaikum salam. Tó bá wá jẹ́ pé tí mò ń sọ yìí irọ́ ni ẹni tó bá jẹ́ àfá àti mẹ́ lórí ètò yìí ẹjá irọ́ tí mo sọ. Lárúbáwá ò ní gbà kí ènìyàn dúdú kó fẹ́ ọmọ wọn láíláí tí kìí bá ṣe Lárúbáwá wọn ní gbà. Lárúbáwá ò sì ní sọ ìdí ọmọ ìlú wọn láíláí kódà kẹ́ lò 100 years nínú wọn. Nàìjíríà téèyàn bá wá sílẹ̀ Yorùbá tó bá wá Nàìjíríà nílẹ̀ Yorùbá yìí ẹ̀ẹ̀mọye Fúlàní títí ń jẹ kánsẹ́lọ̀ tí ń jẹ chairman ni. Ẹ lọ sí Ìbàràpá náà ẹ lọ sí Ìbàràpá Fúlàní ń jẹ kánsẹ́lọ̀ chairman ní Ìbàràpá ẹ lọ bèèrè náà. Bí ìran Yorùbá ṣe rí nìyẹn. Ìran Yorùbá a fẹ́ràn justice púpọ̀. A kì í fẹ́ kí wọ́n yín èèyàn jẹ. Ó jẹ́ ẹ̀yà wa ni kì í ṣe ẹ̀yà wa ni. Mo ń sọ eléyìí látàrí pé ìran Yorùbá ìran alálùbáríkà ni o. Ìran alálùbáríkà ni ìran tèmi o. Tí ó bá jẹ́ Ànábì Muhammad àti Kaaba pẹ̀lú àwọn ànábì Ọlọ́run tó lọ ń yọ láàrin àwọn Lárúbáwá, ìran Yorùbá dáa púpọ̀ ju gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìran lọ. Ìran Yorùbá dáa púpọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ìran lọ. Irú Ọlọ́run la fẹ́ máa gbé fún ìran Lárúbáwá tó bá jẹ́ pọ́lọ́wọ̀n yọ àwọn ànábì láàrin wọn. Táwọn bí ọ̀bá jẹ́ láàrin ilẹ̀ Lárúbáwá àtàwọn ọmọ Ísírẹ́lì, Ọlọ́run la fẹ́ máa gbé fún wọn tó ju ọlá tí bẹ́ẹ̀ Yorùbá lọ. Ọlọ́run sa àwa Yorùbá lẹ́sà púpọ̀. Pẹ̀lú ẹ̀sà tọ́lọ́run bá wá sa àwa yìí tí bá tó tọ́lọ́run bá tó wá fún mi ní ìdáyà kí n lè dá Ọlọ́run bá mọ̀. Káwọn kó tó wá fẹ́ máa fi ẹ̀sìn kọ̀ yádà wa pé ká má béèrè ẹ̀tọ́ wa under this guise of Islam. I will not tolerate that. I will not tolerate that. Èèyàn kò ní fi ẹ̀sìn dè mí mọ́lẹ̀ láti má béèrè ẹ̀tọ́ mi. Èèyàn kò ní fi ẹ̀sìn dè mí mọ́lẹ̀ láti béèrè ẹ̀tọ́ mi. Bàbá wa kan sọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta yìí. Wọ́n ní gbogbo ẹnu ọ̀nà tí ń bẹ ní Kaaba ni wọ́n sọ lórúkọ. Ẹ wo ipa tí Bilal kó nínú Islam. Ẹ wo ipa tí Bilal kó nínú Islam. Sọ yẹ kí orúkọ Bilal kó má sí ní ẹnu ọ̀nà kan nínú àwọn ẹnu ọ̀nà tó wọnú Haram ní Mẹ́kà.
òdodo ọ̀rọ̀ ni bàbá mi Yahya Al-Fulani kò ní bàjẹ́ fún wọn láíláí ọmọ dá sí ni wọ́n sọ ọ̀rọ̀ yẹn mo gbá ọ̀rọ̀ yẹn mọ́ Ọlọ́run ṣeun ìta rína rí àwọn bàbá náà ti rína rí ìta rína rí táàjọ pé ìran wọn ò gbọdọ̀ parun àwọn bàbá wọn náà ti rína rí mo gbá pọ́ìntì yẹn mọ́ ó nìyẹn o àwa dúdú nìyẹn o Bilal ní ẹni àkọ́kọ́ tó gun orí Arab lọ tó gun orí Kaaba lọ tó lọ pẹ̀rún só yẹ kí irú orúkọ Bilal yẹn kọ́mọ̀sí nínú ẹnu ọ̀nà kan nínú àwọn ẹnu ọ̀nà tó lé ní bí igba tọwọ́nú Arab so ṣùgbọ́n ìṣòro ilẹ̀ Yorùbá Ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́dá sí wa láàrin o ìṣòro ilẹ̀ Yorùbá àwọn alárúbáwá kọ́ ni wọ́n dá sí wa láàrin o ìṣòro ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ láàrin àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn àgbààgbà ẹ̀sìn nílẹ̀ Yorùbá ìṣòro ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn àwọn àgbààgbà Kìrìsìtẹ́nì nílẹ̀ Yorùbá ìṣòro ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ láàrin wọn àwọn àgbààgbà oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá ìṣòro ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ láàrin wọn ẹ̀yin lọ wò gbogbo lóyè tí wọ́n yàn nínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹ lọ wò èèwọ̀ náà yàn ní méjì bẹ́ẹ̀ oyè kan náà igun kan yàn tiẹ̀ igun mi náà yàn tiẹ̀ gbogbo alábẹ́ di olórí ẹ lọ wò nínú àwọn Kírísítẹ́nì náà igun kan yàn oyè títí ẹ̀ àwọn igun kan náà tún yàn títí wọn ní orúkọ kẹ́nẹ́ ẹ lọ sí àárín àwọn oníṣẹ̀ṣe àwọn kan yan àràbà títí wọn nínú olúkà àwọn kan náà tó yan àràbà títí wọn míì bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn o ṣùgbọ́n títí ní Islam eléyìí ó lékè nkà púpọ̀ gbogbo ẹ̀yin bàbá wa ẹ mójútó ọ̀rọ̀ yìí ẹ bá wa mójútó lẹ́yìn náà mo fẹ́ gba arábìnrin wa kan mẹ́wàá láká mo fẹ́ gbà nímọ̀ràn lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ẹni tí ó bá ti contribute sí ẹni tí ó bá ti contribute sí àṣeyọrí èèyàn ẹni tí ó bá ti contribute sí àṣeyọrí èèyàn ó lójú bó ṣe lè gbà èèyàn nímọ̀ràn nígbà tí èèyàn bá ṣàṣeyọrí tán o ẹni tó fún nímọ̀ràn nígbà tó fẹ́ ṣubú ìgbà tó wá dìde ìmọ̀ràn dẹ̀dẹ̀rẹ̀ wo ní ń bẹ nírú ẹnu ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi yìí mo fẹ́ kí mẹ́wàá lákàá gbọ́ dáadáa kó mẹ́nu kó lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho kó mú ẹnu kó lórí ọ̀rọ̀ Sunday Igboho Ọlọ́run rí àwọn ìmáàmù ń bẹ o kò gbé wọn dìde o láti wọnú ogbó ti Fúlàní o ó rí àwọn pásítọ̀ ńlẹ̀ o kò gbé wọn dìde o láti wọnú ogbó ti Fúlàní o àwọn Fúlàní tí wọ́n ń kidnap ni o tí wọ́n ń yìyàn gbé ni o kódà àwọn tó ń jí Fúlàní ẹgbẹ́ wọn gbé àkórìíra ìran Fúlàní o generally o torí àwọn tó ń kọ́ àwọn kéwú Fúlàní ni wọ́n o àwọn àfáà Fúlàní ni wọ́n o àkórìíra Fúlàní entirely o àwọn Fúlàní gẹ́gẹ́gẹ́ wọ́n tó ń jí Fúlàní ẹgbẹ́ wọn gbé láwọn Fúlàní kidnapper yìí so tó lọ bá wá lo olóyè Sunday Igboho fún iṣẹ́ takuntakun báyìí kí wọ́n kan kọ wá jáde kọ wá máa pé baálé ilé tó níyàwó tó lọ́mọ tó jẹ́ pé ẹni tó gbé sílé ẹ̀ lè jọ jẹ́gbẹ́
tí ọba jù ọ lọ kájẹ wá sọ pé ẹjọ́ jẹ́ ẹgbẹ́ ó ju ẹnu ẹ lọ o òótọ́ ọ̀rọ̀ kì í pé ká má sọ òun o mẹ́wàá láká you have to be careful o you have to be very very careful. máa tí wàá máa sọ o Ìgbòho ìṣẹ́gbẹ́ ọkọ ẹ ní gbogbo ọ̀nà ẹnu mi gbà o tó bá sì jẹ́ pé ọkọ rẹ ó ju Ìgbòho lọ bóyá lówó ni tàbí lọ́jọ́ orí ni achievement tí Ìgbòho ti ní nílẹ̀ Yorùbá pẹ̀lú kúnjẹ ìwọ́gbó ti Fúlàní lọ ọkọ rí oní o olóyè Sunday Ìgbòho ọkọ̀ jẹ́ ń tí wàá máa wẹnu sí lára o ìtọ́kọ̀ rí òní dánwò ló dánwò yẹn o you have to be very very careful lọ́mọ tí wàá máa sọ o ẹ dákun ẹ̀yin tẹ́ máa ń gé so ẹ bá ń gé àárín yìí kẹ́ bá ń sẹ́ndì ẹ̀ sí lọ́mọ tí wàá máa sọ o mi ń fẹ́ sọ̀rọ̀ jù báyẹn lọ lórí ọ̀rọ̀ rẹ mo rí statement táwọn lọ́yà family yìí tí wọ́n kọ̀ wọ́n láti kọ̀ ọlọ́mọ pé káwọn èèyàn má tanú bá family pé wọ́n ní ká máa bú pé torí wọ́n dì sóun rẹ̀ I'm less concerned kódà mo lè lọ bọ́ bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn family ẹ̀ tó bá ní ìdí sáfíìsì mi ṣùgbọ́n ẹ̀yin family ẹwọ́ ọ̀nà ọmọ yín kọ́ mọ́ tàṣí ààrẹ láti pe Sunday Igboho ní ẹnu jà ó ju ẹnu ẹ lọ bí èwú òyò ni gèlètè rẹ̀ a máa bani lẹ́rù kí ló gbé tó ń gbé ọkọ rẹ̀ gò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ ẹ̀ sí Sunday Igboho ọkọ rẹ̀ tó gbé ẹ sílé kò tó bẹ́ẹ̀ láti sọrú issue statement yẹn sí olóyè Sunday Igboho kí làwọn olóṣèlú fún ẹ kí náà rán ẹ kí náà gbé fún ẹ èló ni wọ́n gbé fún ẹ tó fẹ́ kí ẹnu rẹ̀ kó ṣàkóbá fún ẹ you have to be very careful ẹnu lágbára púpọ̀ o Ọlọ́run máa là ọ́ níbi ẹnu rẹ o má tún jẹ́ kí irú ẹ̀ wáyé mọ́ o ẹnu ń já wáyà Ìgbòho ẹnu ń já wáyà ó ṣeé ṣe lọ́kọ tiẹ̀ náà wọgbó ti Fúlàní kọ́kọ́ rẹ náà wọgbó èèyàn náà wọ́n wálé wá sòkú ìyá wọn so ẹnu ń já wáyà ọwálé àbí ọ̀wálé ṣé gbogbo yìí náà lẹ́n gífà táìsí wèrè mi ì fẹ́ sọ̀rọ̀ jù mi ì fẹ́ tẹnubọ̀ àwọn ọ̀rọ̀ yẹn tí bá ti sọ yóò máa ká mi lára mo lè máa sọ̀rọ̀ tí ó yẹ kí n máa sọ torí ẹni tó lọ ń bá fẹ́ inna akramakum inda Allahi atqakum ìpáyọ̀ lọ́nà ọba fẹ́ wò lára èèyàn ìpáyọ̀ Ọlọ́run tó fi ṣiṣẹ́ Sunday Igboho nípayọ̀ Ọlọ́run ju ọ̀pọ̀lọpọ̀ àfáà lọ Sunday Igboho nípayọ̀ Ọlọ́run ju ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lọ dèdè pé kì í kàn ṣe mùsùlùmí ijó lẹ́ni tó tún lọ chọ́ọ̀chì ijó lẹ́ni tó gbégún tàbí tó ṣe Ṣàngó a lè sọ pé kò lẹ́sìn kankan tí ń sìn ọ̀rọ̀ rẹ̀ dọwọ́ Ọlọ́run ẹnìkan ò ní ṣèdájọ́ ẹnìkankan ṣùgbọ́n iṣẹ́ tí Ọlọ́run bá fẹ́ lò fún ẹ̀yin lẹ́fẹ́ di lọ́wọ́ gbogbo ẹni ọba fẹ́ di lọ́wọ́ àwọn agbọ́n ọbẹ̀ lọ́n fún tọ́lọ́pàá wà pàwọ́ ẹni bẹ̀rẹ̀ gbogbo ẹni ọba lò máa dí Sunday Igboho lọ́wọ́ àti gbogbo àwọn tí wọ́n jáde yẹn tí ó pera wọn ní àwọn àràbà bí kéde kan
kí ló pera wọn yẹn gbogbo àwọn bàbá yẹn tán jáde tí wọ́n ń tọ̀tọ̀ kó tán láwọn ń gbẹnu Gani Adams ti sọ̀rọ̀ yẹn gbogbo yẹn ẹ lọ sí mẹ́dọ̀. ẹ lọ sí mẹ́dọ̀ ó nìyẹn ọ̀gá sọ́jà tó jáde ó láwọn máa lọ wo fídíò owó tí wo fídíò ṣé ẹ ti rí news tó jáde lánàá PR àwọn sọ́jà ti ṣàlàyé ó ní anytime tí Sunday Igboho bá ti dé láti flush àwọn Fúlàní tí wọ́n kidnap tí wọ́n bà oko jẹ́ láti flush wọn jáde nugbó àwọn ṣetán láti support Sunday Igboho ẹ lọ wo news now ẹ lọ wo news àwọn ọ̀gá sọ́jà náà ti sọ̀rọ̀ wọ́n ti rí pé tí Igboho sọ kò sọ̀rọ̀ kọjá ẹnu rẹ̀ tó bá sọ̀rọ̀ nípa pé ká pín sóun lẹ́ni àkọ́kọ́ ni tí Igboho bá sọ̀rọ̀ nípa pé kí Nàìjíríà ò pín sóun lẹ́ni àkọ́kọ́ ni bàbá yìí àwa lọ́kàn òun náà ti sọ́rí náà àwa lọ́kàn ti sọ́rí náà sí evidence rẹ̀ ń bẹ lọ́wọ́ wa newspaper àti lọ́dún tó sọ ó ń bẹ lọ́wọ́ wa pé I don't believe in one Nigeria so Sunday Igboho làkọ́kọ́ ni bàbá yìí Tinubu àwa lọ́kàn ó ti sọrú ẹ̀ rí ó ti sọ rí ọdẹ bẹnu ní ó ń bẹnu newspaper adẹ̀ ní lọ́wọ́ so téèyàn kan bá lòun fẹ́ gbé Sunday Igboho nítorí pọ́ sọ pé ohun ò bìlífù ní owó Nàìjíríà pé ká pé sọ́nà mẹ́ta so wọ́n á kọ́kọ́ lọ àrẹ́ẹ̀sì Tinubu fún ọ̀rọ̀ yẹn tó ti sọ níjó ní nígbà tó náà ti sì nípa rẹ̀ wọ́n á kọ́kọ́ lọ àrẹ́ẹ̀sì ẹ̀nà ká tó wọ́n àrẹ́ẹ̀sì Sunday Igboho. What are we talking about? What are we talking about? Wọ́n máa ó ti sọ̀rọ̀ jù kejì tí kò wọ́n ọ̀bà sọ̀rọ̀ ẹni ó sọ̀rọ̀ tó bá tún sọ̀rọ̀ ẹ̀rọ tó ti sọ̀rọ̀ ju ó tó ti sọ̀rọ̀ ju ó kí ló dé náà ṣé kò ojú ọmọ ìkéré ni ìgbà tó sọ̀rọ̀ ẹni ó ti sọ̀rọ̀ jù ó ní iye kọ́ọ̀ tí mo gbà ó ní iye mẹ́sẹ́jì tí mo gbà ẹ bá bàbá sọ̀rọ̀ ọ̀rọ̀ náà fi alágbára ká má sọ̀rọ̀ mọ́ ká má gànjẹ́ àdà tó pè wọ́n sákìyèsí pé olóyè o báyìí o olóyè dà tó sọ pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe tàbí fáwọn kọ́ lọ máa rí lọ́ọ̀yà àwọn ọ̀sọ̀rọ̀ mọ́ so mọ́júmọ́ láwọn ọ̀sọ̀rọ̀ mọ́ yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀wà ní sọ kankan mẹ́ tó bá fẹ́ báyàwó ẹ̀ sọ̀rọ̀ gan ẹni ó má sọ̀rọ̀ mọ́ tó bá fẹ́ báwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ mọ́ tó bá fẹ́ báwọn ẹbí rẹ̀ sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ mọ́ tó bá fẹ́ báwọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ mọ́ wọ́n wá jáde ìbò ẹnu ń já wáyà lẹ́nu rẹ̀ yọ́tọ̀ yóò jẹ́ first and the last láti sọ statement yẹn ẹnu ọkọ̀ rẹ̀ ọ̀gbá o iṣẹ́ tí Igboho ti ṣe nílẹ̀ Yorùbá mo nígbàgbọ́ nínú ọ̀ràn yẹn kọ̀ṣẹ́ tó ti ṣe tí ẹni tó bá ti wá ṣerú rẹ̀ nínú ọ̀ràn yẹn bá ń bẹ gbé síta kọ́ ọ̀lẹ̀ jìká mọ̀ ẹni ọwọ́ gbó ti àwọn kidnapper tó wọnú gbó ẹni tó lówó lọ́wọ́ gbogbo jíjẹ́ ìgbádùn ayé lọ́lọ́run ti ṣe fún ọwọ́ abẹ́ fi ọmọ ẹ̀mí rẹ̀ lẹ̀ kò tí ẹ̀ wá rótọ́ ọmọ rẹ̀ pé mo bímọ o mọ́jẹ̀ ń kú fáwọn ọmọ mi báyìí kò owó tí gbogbo tọ́lọ́run ti ṣe fún owó tí ń bẹ́nu àkáǹtì ti mí fín kò wò yẹn pé ládùúrú millions of naira yìí ládùúrú billions of naira yìí àyìn gbọ́dọ̀ tí kù báyìí mo gbọ́dọ̀ náwó yìí kò wo àwọn ọkọ̀ tó ní pé èmi kí n lọ kú kí n wọgbó ti Fúlàní kí n lọ kú bá sì jọ máa lo Nàìjíríà lọ rí èmi mo kó bá àwọn mẹ̀kọ́ náà ní kò wo yẹn o ilé ńláńlá tó kọ́ káàkiri kò rò yẹn o nígbàtí máa kan tó pẹ́ra ẹ̀ ní kéde kan àgbẹ̀kọ́yà tí ń sọ̀rọ̀ ó lé Sunday Igboho àwọn ọmọ rẹ̀ ń bẹ l'Amẹ́ríkà ó fẹ́ mọ́ ó ń ti àwọn kan sí ogun ní Nàìjíríà máa yẹ òní làákàyè ni o tó bá ní làákàyè èyí fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ ó ń wọnú ogbó lọ
oníyàmá rẹ̀ ẹ dákun sí Sunday Igboho jókòó sínú ilé ló ń sọ fún àwọn èèyàn pé ká máa lọ lógbó ni òun ló máa ń ṣáájú ẹni tó máa ṣáájú tó máa kó àwọn èèyàn sẹ́yìn ẹ jẹ́ á máa sọ̀rọ̀ pẹ̀lú làákàyè ẹ jẹ́ á máa sọ̀rọ̀ pẹ̀lú làákàyè náà so torí ìdí eléyìí ọ̀gá sọ́jà PRO àwọn sọ́jà wọ́n ti issue statement jáde ẹ lọ wọnú newspaper lánàá newspaper tó jáde lánàá pé ìgbàkigbà tí Sunday Igboho bá ti ṣetán àwọn ṣetán láti fún ní full support àwọn ti wo fídíò yẹn àwọn ti rí pé ó ṣetán láti ṣiṣẹ́ ẹ̀lú ìgbàkigbà tó bá ti ṣetán ẹ lọ wo PRO wọn ti padà sọ̀rọ̀ lánàá so what are we talking about tí wọ́n pè Sunday Igboho ní ẹlẹ́nu jáwáyà àwọn sọ́jà tí ń wá o tó sọ́rọ̀ rẹ̀ ní PRO àwọn sọ́jà ẹ jẹ́ sọ kẹ́kẹ́ fún yín Sunday Igboho àwọn sọ́jà wọ́n ti ń wá ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n ti láwọn máa review fídíò rẹ̀ ó nìyẹn wọ́n review fídíò yẹn kí ló jásí fún ọjà sí glory fún wọ́n láwọn máa fún full support láti tẹ̀lé wọgbó tó bá ti ṣe tán ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ mo gbé kúdòsí gbogbo àwọn bàbá àwọn lọ́balọ́ba látorí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tó inú gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tí wọ́n recognize Sunday Igboho wọ́n fún recognition pẹ̀lú báwọn kan ṣe ń pariwo tó Tinubu Sunday Igboho fẹ́ wọlé sí ọlá ní o má gbà o pẹ̀lú báwọn kan ṣe ń jáde tí wọ́n ń ba Igboho jẹ́ adákẹ́ àwọn ìní o adákẹ́ àwọn ìní no comment for now àṣeyọrí yẹn òun ló jẹ́ kókó gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ẹ̀mí yóò gùn ẹ̀ẹ́dẹ̀ ṣàṣeyọrí kò dẹ̀ ní bàjẹ́ fún yín wọ́n pe ọmọ Adéyẹmọ láti ìlú Germany wọ́n dẹ̀ jọ ṣe meeting wọ́n sọ jọ ṣe meeting so outcome meeting ní ìjà ìtàn báyìí outcome meeting yẹn ní ìjà ìtàn àfipamọ́ recognition ẹ wo recognition tí wọ́n fún olóyè Sunday Igboho recognition táwọn kan ọ̀fẹ́ kó ní nìyẹn tí wọ́n fi ń bà lórúkọ jẹ́ ó yẹ sọ pé ẹni Ọlọ́run bá ti gbéga ẹ fílẹ̀ pẹ̀lú kádàrá rẹ̀ ẹ fílẹ̀ pẹ̀lú kádàrá rẹ̀ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ máa dánú dóńbì lénìí ẹni ó bá fẹ́ sọpọ́tì prógrámù iftar ìfúnni lóúnjẹ ìsinu fún àwọn aláwẹ̀ tá ń ṣe ẹni ó bá fẹ́ sọpọ́tì rẹ̀ ẹ dákun ẹ pè nọ́mbà mi ẹni ó bá fẹ́ sọpọ́ kò sí iye tó kéré o Ramadan ó ti dé ẹnikẹ́ni bọ́dì tọ́lọ́ bá fẹ́ lò ẹni pé nǹkan wọn àwa lọ́kàn ó ti kán everybody o orí ń ta àwọn èèyàn o ebi ń pa àwọn èèyàn o ẹni Ọlọ́run bá lò láti sọpọ́tì iftar feed the needy program tí a fẹ́ tá a ti gbé kalẹ̀ láti lè máa fún àwọn èèyàn ní oúnjẹ ìsinu nínú àwẹ̀ ẹ pè nọ́mbà mi lórí 080 36 33 33 13 080 36 33 33 13 account number tá a sì ń lò òun náà ní GT Ọ̀jẹ̀níyì Akeem Saka GT ní account number tá a ń lò Ọ̀jẹ̀níyì Akeem Saka 02 33 44 88 85 02 33 44 88 85 GT Ọ̀jẹ̀níyì Akeem Saka so gbogbo ẹni tọ́lọ́ bá fẹ́ lò fún ètò iftar
nínú Ramadan ẹ pè nọ́mbà wa a máa ra èso oríṣiríṣi èso a máa ṣe mọ́ínmọ́ín a máa ṣe ìrẹsì kọ́lọ̀ fún alágbára bẹ́ẹ̀ o tá a bá lágbára bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n dédé tá a bá rí òun náà ló máa dìtámì prógráàmù tí a máa ṣe láti fi fún àwọn èèyàn lóúnjẹ nínú ààwẹ̀ so torí ìdí eléyìí ọlọ́run bá yóò bá wa kún ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ o ọlọ́run ràn ẹnì kọ̀ọ̀kan wá sí o ọlọ́run bá yóò gbé wa ga o àwọn tó ti ga ọlọ́run ní jẹ́ jábọ́ láéláé àwọn tí wọ́n wà nísàlẹ̀ táwọn náà fẹ́ ga ọlọ́run jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan ó ga o so ọlọ́run bá ò ní fẹ́ni kọ̀ọ̀kan lẹ̀ o orí platform wo lẹ́ni kí n pè sí báyìí so àánú ọlọ́run yóò máa jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa o orí ọlọ́run yóò sì máa jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa so bí ó ṣe jẹ́ nìyẹn o Ramadan Feed the Needy program ẹni ọlọ́run bá fẹ́ lò ẹ pè wá o ẹ kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ àwọn tí bí ń papọ̀ o ẹ kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ látara wa nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí nìyẹn ẹni ó bá dẹ̀ fẹ́ pè lórí program yìí ẹ pè mí sórí nọ́mbà yẹn ẹni ó bá fẹ́ pè táyé sọ nǹkan kan 1 or 2 days lórí tá a ti sọ látàárọ̀ kí n tó máa lọ torí mi ti lọlé ọjọ́ ti lọ mú lọ sùn nìyẹn ẹni tó bá fẹ́ pè tó bá fẹ́ bá mi sọ 1 or 2 days lórí tí mo sọ ẹ pè mí sórí nọ́mbà yẹn bóyá sórí live program báyìí kí n tó máa lọ so ó tún di ọjọ́ mi ti máa so mi ò sí program ẹni a o lẹ́yìn tí n bá rí nǹkan kan tí mo rí pé ó ní di ká address torí kò sí time à ń talẹ̀ à ń ralẹ̀ bó o ní di 100 acres ó ń bẹ bó o ní di 200 acres ó ń bẹ kò sáyè mọ́ wàláhì kò sáyè mọ́ so lọ́sùn state tí o kò sí léèyàn fẹ́lẹ̀ sí táà ní gẹ̀ẹ́tì ẹ̀sì fún lọ́sùn state tí o so béèyàn fẹ́ ralẹ̀ bó o fẹ́ talẹ̀ bó o nílẹ̀ tó fẹ́ tà bó o ní property tó fẹ́ tà bó o sì fẹ́ ra property bọ́jẹ̀lẹ̀ kòkó ni bọ́jẹ̀lẹ̀ obì ni a lọ wo kan ní oṣù méje lò tí mo fi sórí social media ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pè mí lórí ẹ̀ so ilẹ̀ tí ń bẹ lóṣù yẹn so almost 180 acres so ọ̀nà àwòmbí náà ilẹ̀ mẹ́mbẹ̀ 100 acres ilẹ̀ mẹ́mbẹ̀ lọ́nà àwòmbí so ẹni ó bá ní interest tó fẹ́ ralẹ̀ tó fẹ́ talẹ̀ pín nọ́mbà mi ibi tó bá fẹ́ sí iye acres tó bá nẹ́ẹ̀dì but I'm dealing with acres of land èmi ò bá yàn ta ilẹ̀ wá ra plọ́ọ̀tì kan 500,000 plọ́ọ̀tì kan rárá àwọn tí wọ́n dúró lórí estate management tàbí estate agent ọ̀tọ̀ èmi ilẹ̀ oko tàbí ilẹ̀ tí àwọn oní estate agent bá fẹ́ lò àwọn bá wọn wá lọ́sùn state á dẹ̀ tà fún wa á bá wọn wá so anybody tó wá ní interest ẹ jẹ́ kí a mọ̀ so ẹ dẹ̀ support wa lórí ìfitọ́rù tá a fẹ́ ṣe ọlọ́run bá yóò pẹ́ ní kọ̀ọ̀kan wá lọ́wọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin astaghfirullah assalamu alaikum wa rahmatullah.